أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. الحمد لله الذي يطعم ولا يطعم، من علينا فهدانا وأطعمنا وسقانا، وكل بلاء حسن أبلانا. الحمد لله غير موادع ولا مكافئ ولا مكفور ولا مستغنى عنه. الحمد لله الذي أطعم من الطعام وسقى من الشراب وكسى من العري وهدى من الضلالة وبصر من العماة وفضل على كثير ممن خلق تفضيلا. الحمد لله رب العالمين. الحمد لله عدد ما أحصى كتابه، والحمد لله عدد ما في كتابه، والحمد لله عدد ما أحصى خلقه، والحمد لله ملا ما في خلقه، والحمد لله ملا سماواته وأرضه، والحمد لله عدد كل شيء، والحمد لله على كل شيء. أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run. Gbogbo mèremère ọ̀rọ̀ tá wí síwájú, gbogbo ìkíni ìgbéniga tí ń bẹ ńbẹ̀, Ọlọ́run la fi gbogbo ẹ̀ kí. Atọrọ àánú Ọlọ́run àti kí Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run Ànábì Muhammadu. Atọrọ kí Ọlọ́run, àánú Ọlọ́run fún gbogbo àwọn ànábì Ọlọ́run. Ìkẹ́ ìgẹ̀ kó bá gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwú, àtàwọn òbí wa tí wọ́n bí wa lẹ̀, àti gbogbo ẹni tí ń fẹ́ tiwa nítorí Ọlọ́run. À ń kí gbogbo wa tí à ń sọ̀kalẹ̀ sí orí ètò tafsiru suratu Hudu. À ń kíra wa káàbọ̀ ní kíkí tó dáa jùlọ. À ń kíra wa kú òǹgbẹ ní kíkí tó lóore jùlọ. À ń kíra wa kú ìtùnú ní kíkí tó lálùbáríkà jùlọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àánú Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Ìkẹ́ Ọlọ́run kó máa bẹ pẹ̀lú wa lọ́kùnrin àtobìnrin. Ọlọ́run jẹ́ kẹ́mi wó rẹ́yìn oṣù náà. Ọlọ́run jẹ́ á gbọ́pọ̀lọpọ̀ àwẹ̀ láyé. Ká máa rí wọn gbà nínú Islam. Ká máa rí wọn gbà nínú imani. Ká máa rí wọn gbà nínú ihsan. Ibi tí a tọ ọ̀rọ̀ Ọlọ́run ọba dé, òun ni aya 105 níbẹ̀ láti dúró. Ìtẹ̀síwájú rẹ̀ ni wípé فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ
خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموافوهم نصيبهم غير منقوص. Gbàtọ́lọ̀ ń júwe eye ìrọ̀tá pín sí tó bá dijọ́ alkiyama ìpè méjì náà la máa jẹ́ nígbà tí wọ́n bá ń pè ẹnìkọ̀ọ̀kan wa láti wá bọ́lọ́hun ọba rojọ́ abẹ́lọ́hun gbogbo ìgbà tèmi èrè ọba bọ́lọ́hun ọba dúró rojọ́ kó ṣe ìṣirò wa ní fúfúyẹ́ kó ṣe níjọ́ dùnnú. Allahumma ja'al khayra ayyamina yawma nalqaka fihi. Ìjọ́ tá a bá bá wọ Ọlọ́run ọba pàdé jóun ni ó dùn ju gbogbo ọjọ́ tá a lò láyé lọ. Ṣe níjọ́ oríire fún wa bọ́n bá ń pe èsì iṣẹ́ wa ká wà nínú olóríire. Àjọyẹ̀ra wa wípé méjì náà ni gbogbo ẹ̀dọ́ pín sí njọ́ náà. Ọlọ́run ní faminhum shaqiyyun wa sa'idun. Ń bẹ nínú àwọn ènìyàn tó bá bọ́ lọ́wọ́n ọba dúró rojọ́ wọ́n bá fẹ́ pè sí ẹ̀ tí wọ́n bá fẹ́ pe àṣeyọrí ẹ̀ wọ́n á pariwo rẹ̀ láàrin gbogbo ẹ̀dá wípé lágbájá ọmọ lágbájá sórí ibú orí ibú tí kò tún ní sórí ire lẹ́yìn ẹ̀ mọ́ shaqiya fulanu ibnu fulanin shaqawatan la yas'adu ba'daha. Wọ́n bá sì wá pé èsì iṣẹ́ ẹlòmíì wọ́n á kà á sínú eléríire nígbẹ́ lágbájá ọmọ lágbájá sa'ida sa'adatan ó ṣoríire kan o la shaqawata ba'daha tí ò ní sórí ibú lẹ́yìn ẹ̀ mọ́. Ọlọ́run nínú àwọn ìjọ olóríire ni ó fi wá sí. Eléyìí ò ní la ṣàlàyé fúnra wa lánàá níbẹ̀ láti dúró. Olúwa mi ọba rere ó tẹ̀síwájú nínú àlàyé. Ó ní fa amma alladhina shaqu ṣẹ́rí gbogbo ẹni wọ́n bá pè sí iṣẹ́ rẹ̀ lẹ́yìn tó bọ́lọ̀ ń dúró rojọ́ tí wọ́n á ní àṣeyọrí tiẹ̀ ní pé shaqu orí ibú ló padà ṣe. Ọlọ́run má fi wá sínú wọn. Ọlọ́run ní fa fin nari kò síbi tọ́rọ̀ rẹ̀ ọkàn yìí sí tọ́tayọ nù náà. Fa fin nari khalidi lahum fiha zafirun wa shahiq. Inú náà ni a ní kí wọ́n máa mú lọ ẹni tá a bá ti kéde rẹ̀ pé olórí ibú ni yẹn ni pé kó ṣàṣeyọrí níbi tó ti bọ́ lọ́wọ́n ọba dúró rojọ́ fáfin náà rí iná ní ọkàn yìí sí lahum fiha zafirun wa shahiq. Wọ́n bá dénú náà wọ́n bá ariwo pàdé ń bẹ̀ ariwo nù náà òun náà òdìndí ìjayà ní lọ́tọ̀ ariwo náà fún rẹ̀ ká tó sọ ìyà tí ń bẹ ń bẹ̀ pé ariwo nù náà tí náà máa pariwo fún rẹ̀. Sami'u laha taghayyuzan wa zafira. Ọlọ́run tún sọ ní Suratul Furqan kọ́ wípé tí wọ́n bá sun ọmọ náà táwọn ọmọ náà tí wọ́n bá ti ń rí iná lọ kankan tó wọbẹ̀ sami'u laha taghayyuzan wa zafira. Wọ́n máa gbọ́ ohun náà tí iná máa bínú ariwo rẹ̀ lásán ìjayà ni pé ṣé iná tó fẹ́ kó wa sí náà ní ń pariwo tó báyìí iná fúnra rẹ̀ ń pariwo. Ọlọ́mọ ṣe wá lọ́mọ náà. Ọlọ́run ní fáfin nari lahum fiha zafirun wa shahiq. Ẹni tọ́rọ̀ rẹ̀ bá já síbi orí ibú inú náà ni wọ́n máa mú lọ tó bá débẹ̀ yóò bá ariwo tó lágbára pàdé ńbẹ̀ oríṣiríṣi ìran ariwo. Àwọn tafsiri kan ní zafiru yàtọ̀ sí shahiq. Tó bá dénú náà fiha zafirun lahum fiha zafirun wa shahiq. Zafiru ni
ohùn ìbànújẹ́ ẹni tí ń bẹ nínú ìṣòro tó wá pariwo pé ẹ gbà mí, tí ń pé yéè, tí ń ké tan lóhùn rere, lóhùn tó ga, ohùn tí gbogbo èèyàn bá gbọ́, tí kálukú náà mọ̀ pé ẹni tí ń pariwo yìí inú ìdààmú ló wà, inú wàhálà ló wà, eléyìí ṣariwo ìdùnnú. ẹ bá gbáriwo ìdùnnú ẹ dá mọ̀, ẹ bá gbáriwo ẹ̀rù bíbà ẹ dá mọ̀, tẹ bá sì gbáriwo ìbànújẹ́ ẹ dá mọ̀ lọ́tọ̀. ariwo kọ̀ọ̀kan ní ti ń dá lé lérí. azẹ̀fírù láriwo tíyàn bá pa nínú ìnira tó pa sókè. wáṣẹ̀hík òun wá láriwo tíyàn bá ń pa jẹ́jẹ́, ariwo tíyàn bá ń pa díẹ̀díẹ̀, ariwo tí ìnira náà ní o. ìnira máa múni má lè pariwo sókè mọ́ nígbà míì, ìnira sì múni lè pariwo sókè tíyàn pariwo kọjá bó ṣe yẹ. ìnira tí máa múyàn táriwo fi kọjá bó ṣe yẹ ọmọ náà pa á. ìnira tí máa múyàn tíyàn fi máa pariwo bí ẹni tó ti fẹ́ kú tí ò lóhùn lẹ́nu mọ́ ọmọ náà pa á. gbogbo ìran ariwo méjèèjì. ṣèhíkù nìyí tó pariwo sókè, zẹ̀fírù nìyí tí ń lọ jẹ́jẹ́. àwọn kan tù bẹ́ẹ̀. àwọn kan á ní rárá, zẹ̀fírù ni nígbà tá a bá mí kanlẹ̀, tíyàn bá wà nínú ìdààmú tó bá ronú jìnnà, tó bá wá mí kanlẹ̀, ìmí kanlẹ̀ tíyàn bá mí kanlẹ̀ tó fi fa atẹ́gùn sínú, òun náà ń pè ní zẹ̀fír. ọmọ náà zẹ̀fíru wọn máa pariwo tí wọ́n máa mí tí wọ́n máa mí tí wọ́n máa mímí ìdààmú, mímí wàhálà. zẹ̀fíru nìyí tí wọ́n bá mí tí wọ́n bá fi fa atẹ́gùn sínú, atẹ́gùn náà wọ́n ń fà sínú. wáṣẹ̀hík èyí tán bá mí síta nígbà tán bá ti hold atẹ́gùn sínú púpọ̀, tán wá mí kanlẹ̀ tán mí síta, òun náà ń pè ní ṣẹ̀hík. gbogbo èyí tó bá jẹ́ ń bẹ́ ọlọ́mọ jẹ́ abá wọn mọ́, jẹ́ abá wọn ké nínú kùránì lásán ni. tó bá dijọ́ àlìkìyàmọ̀ ká dọ́mọ àlìjánà, ká má bá wọn mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. tọrọ ọmọ àlìjánà ọlọ́run tún ròyìn wọn ní suratul A'raf, tó náà ọmọ àlìjánà ó mọ ké sáwọn ọmọ náà. wanada ashabul jannati ashaban nari an qad wajadna ma wa'adana rabbuna haqqan. ọmọ àlìjánà ó mọ sọ fún ọmọ náà pé àwọn àdéhùn tá a kà nínú kùránì tá a gbọ́n bí wá sí àwa ti rí o. gbogbo bọ́lọ̀ ń ṣe describe àlìjánà abá ó tún dáa jù bẹ́ẹ̀ lọ. gbogbo ntọ́lọ̀ ńlá bá pàdé mẹ́pàá pátá láti bá pàdé. fahal wajadtum ma wa'adakum rabbukum haqqan. àwọn àdéhùn tọ́lọ̀ wájú ẹnu Qur'an ní pé báyìí ní náà rí, báyìí ní náà rí, àwa fetí gbọ́ láyé ni. alkiyama náà látú wà yàwá ti wà lálìjánà, etí náà látú fi ń gbọ́ bó o lórí gan níbẹ̀. ọmọ àlìjánà ọmọ béèrè lọ́wọ́ ọmọ náà bẹ́ẹ̀ pé ẹ fún wa ní níwùsì kí ní ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ yín. ọmọ náà ọmọ sọ pé qalu haqqan àbí qalu bala. wọ́n mọ̀ sọ pé bẹ́ẹ̀ ni gbogbo bọ́lọ̀ ń ṣe júwe inú ná pátápátá làwọn rí, ọlọ́mọdé abá wọn rí. bá a ti ń fetí gbọ́ láyé yìí náà ni ó já mọ́ fetí gbọ́ tó bá dijọ́ àlùkìyámà. Olúwa wa ní khalidina fiha ma damati samawati wal ardu illa ma sha'a rabbuka inna rabbaka fa'alun lima yurid. Ọlọ́run ní gbogbo àwọn tán bá wọná tán bá jó lórí ibú bẹ́ẹ̀, khalidina fiha wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére ní kò ṣàǹfààní àti jáde mọ́. ìyẹn bá ọwọ́ ọbẹ̀ gbére, ìyẹn débi permanent residence tí ò ní ti lè jáde mọ́. khalidina fiha al-khulud òun ni kíyàn wà níbi kan kọ́ pẹ́ ń bẹ̀ kọ́ mọ̀ jáde, lárúbá ń pè ní khulud. pé Ọlọ́run ní tó bá dijọ́ àlùkìyámà, Ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá dijọ́ àlùkìyámà lẹ́yìn tí wọ́n bá ti ṣèṣirò àwọn òwú lọ́n lọ́nà, àwọn òwú ni wọ́n lọ àlìjánà, kọ́lọ́n ṣe wá lọ́mọ àlìjánà. fanada munadin olùpèpè kan ó pèpè wípé Ọlọ́run ni ẹ mú ikú wá, ikú tí máa pààyàn láyé ẹ mú wá. fayuta bil mauti ala surati kabshin, wọ́n wá mú ikú wá, ikú wọ́n wá ní kó dàbí àgbò, ẹran àgbò. Ọlọ́run wá ní ó yẹ ṣe dábùhù ikú, ẹdú ikú tí máa pààyàn, kò síkú mọ́. ó ní la yuqda alayhim fayamutu, ẹni bá wọnú náà kò sí ń pè yẹn máa kú mbẹ̀. ọmọ náà ó béèrè kú, ọmọ náà ó béèrè kú nígbà tí wọ́n bá ní kí wọ́n bá rí ìnira kí Ọlọ́run ò sì pa wá rẹ́ ká tiẹ̀ kú kọ́ mọ́ sẹ́mi lọ́rùn wa mọ́. wọ́n ní ẹ ní kú bẹ́ẹ̀ tí mo bẹ lọ náà nù, inú ìnira lẹ́mọ̀ wà. Ọlọ́run wá kẹ́ olùpèpè kan wá pariwo, yóò wá pèpè wípé ya ahlan nari khuludun wala maut, gbogbo ẹ̀yin tẹ́ wọná ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni, kò sí ti ń jẹ́ ikú mọ́, ikú tí máa pààyàn láti pa yìí. wa ya ahlal jannati khuludun wala maut,
gbogbo ẹ̀yin tọ́rọ̀ yín sì já sí àlìjẹ́nà ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére kò sí ti ń jẹ́ ikú mọ́ àti pa concept ikú àti parẹ́ Ọlọ́run ní khalidina fiha ẹni bá rí iná wọ̀ níbẹ̀ ni ó máa bẹ́ẹ̀ lọ gbére ma damati samawatu wal ard lópin ìgbà tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tí ilẹ̀ ń jẹ́ ilẹ̀ illa ma sha rabbuka àyàfi tó bá tún wọn Ọlọ́run àyà yìí wá dẹjọ́ lẹ̀ láwùjọ gbogbo ní mímọ̀ ń pé kí ni Ọlọ́run gbà lérò tó ní ma damati samawatu wal ard ọmọ náà ẹwọ náà ẹ máa bẹ́ẹ̀ lọ gbére láwọn àyà tó pọ̀ nínú alukur'an ó jẹ́ òye wa pé tọmọ náà bá wọ náà gbére ni kò sí ti ń jẹ́ pé iná lẹ́ expiring pé yóò padà parẹ́ ńjọ́ kan iná ọmọ bẹ́ẹ̀ lọ gbére àlìjẹ́nà ọmọ bẹ́ẹ̀ lọ gbére àmọ́ àyà yìí tún jẹ́ òye wa pé ma damati samawatu wal ard iná ọmọ jẹ́ iná ọmọ náà ọmọ jìyà nù náà lópin ìgbà tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tí ilẹ̀ náà ń jẹ́ ilẹ̀ gbogbo wa sì lámọ̀ yìí pé ẹ̀dá ni sánmọ̀ tó lópin ìjọ rẹ̀ ẹ̀dá ni ilẹ̀ tó lópin ìjọ rẹ̀ bó láwà tú àyà yìí àròyé wa pọ̀ láàrin àwọn àfọmímọ̀ lọ gbáà kálukú ní ẹtú báyìí èdè lárúbá àtúlẹ̀ tú báyìí nínú èdè lárúbá gbà aláyè ká tú báyìí bàbá tú báyìí ni òfin ní takò àwọn àyà yòókù bàbá tú báyìí ni òfin ní takò àwọn àdìsí yòókù tútù wa lọ gbáà nínú tafasir ìyẹn lọ́fà tó yẹ sí pé ẹni bá ń fi èdè míì ka alukur'an bóyá òyìnbó ni bóyá yorùbá ni wọ́n kàn máa fún ọ ní wọ́n pe kíní kan ní zauk nínú èdè lárúbáwá taste tí yẹn máa rí níbi èdè kò síbẹ̀ ṣe lè tú yorùbá sédè òyìnbó ntọ́mọ yorùbá gẹ̀ẹ́tì nínú mẹ́sẹ̀gì ń bi ọ̀rọ̀ yẹn kò lè dàbí ntòyìnbó máa rí nínú mẹ́sẹ̀gì ń bẹ̀ èdè kọ̀ọ̀kan ní khasiyya tiẹ̀ tí kò ní ṣe translate ẹ kàn máa try láti convey general meaning tí ń bẹ nínú ọ̀rọ̀ yẹn fún ẹlòmíì lédè míì ni àmọ́ pé kí ni adùn àti iyọ̀ àti ṣúgà tí ń bẹ ń bi àgbékalẹ̀ yẹn ẹni bá gbọ́ èdè yẹn tí a fèdè yẹn bí dáadáa àbí tọkọ tọpẹ́ ń bẹ tó yé dáadáa òun nìkan ni ó lè máa rí kíní yẹn kò dẹ̀ nílé ṣàlàyé ẹ̀ fẹ́yìn ẹ̀yin èèyàn yòókù òun ni máa ń ṣẹlẹ̀ tí Ọlọ́run ọba bá sọ̀rọ̀ lẹ́ẹ̀fi lè rí translation Quran kan kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ àtòyìnbó ni àti Yorùbá translation Quran tó wá perfect kò sí nítorí wọ́n kàn gbìyànjú àti convey meaning kan láti sún yín mọ́tò sí kí lọ́lọ́run ọba kí ni ń sọ ni ní pàtàkì fi wà fún kíkálukú kọ́ èdè lárúbáwá níwọ̀nba kèmí náà fẹ́ gbọ́ kí lọ́lọ́run ọba ń sọ yé àwọn afọ́mímọ̀ wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ lérí kí ni túmọ̀ ma damati samawati wal ard àwọn kan ní pé àyà yìí ló tú àṣírí fún wa wípé iná ò ní máa bẹ lọ gbére àwọn kan láàmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé apparent meaning àyà yìí ni pé lópin ìgbà tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tílẹ̀ ń jẹ́lẹ̀ sánmọ̀ ò ní lọ gbére ilẹ̀ ò ní lọ gbére Ọlọ́run ó padà pa sánmọ̀ ayé yìí rẹ́ yóò ní yawma tubaddalu al-ardu ghayra al-ardi wa samawatu wa barazu lillahi al-wahidil qahhar ìyẹn ló jẹ́ àmọ́ pé ẹni bá wọná kódà yàtọ̀ sáwọn tọ́lọ́run kó jáde kúrò nù ná nítorí ẹ̀ṣẹ̀ ló gbé wọnú ná tó bá ṣe díẹ̀ wọn mú jáde ńbẹ̀ ṣẹ́rẹ́ àwọn tán ṣẹbọ náà ta ni wọ́n permanent nù ná tọ́lọ́run ní khalidina fiha yìí pé gbére wọn máa wà ńbẹ̀ lọ tí ó yẹ sí pé wọ́n sẹ́ńtẹ́ǹsì wọn sí iná gbére àwọn náà ma damati samawatu wal ardu ni wọ́n padà jáde àmọ́ ìjáde yẹn ìgbà tá a bá pa iná rẹ tí ò sí ti ń jẹ́ iná mọ́ yóò padà ṣẹlẹ̀ ń pé kò sí ti ń jẹ́ iná mọ́ bọ́pẹ́ bóyá torí àyà yìí ni ma damati samawatu wal ardu iná padà expire nígbà tí sánmọ̀ àti ilẹ̀ tí éjì tí wọ́n náà bá máa expire ni kò ní sí ti ń jẹ́ iná mọ́ ara àwọn scholar tó sọ bẹ́ẹ̀ bó fẹ́ wẹ́ẹ́ pé wọ́n kéré àwíjàre wọn ò dẹ̀ múlẹ̀ àmọ́ wọ́n sọ ọ́ kódà nínú wọn ní Ibn Taymiyyah wà wọ́n fọ̀rọ̀ náà tì sọ́dọ̀ Ibn Taymiyyah tó dẹ̀ mọ́ ẹ lára pẹ́kípẹ́kí kódà ara àwọn kan táwọn ń sọ pé ẹni tó gbà lérò kọ́ yẹn àti Ibn Qayyim ọmọ kéwù rẹ̀ ń pé tó gbà lérò kọ́ yẹn àmọ́rọ̀ yẹn lẹ̀ mọ́ wọn la a sì rí nínú àwọn mímọ̀ tán sọ pé tó bá padà yá iná yẹn Ọlọ́run ò ní kó dìkẹ́ fọmọ náà kí Ọlọ́run ọ̀dájú débi kọ́ máa bẹnu náà yẹn lọ gbére kọ́ máa kíkẹ́ mọ́ tiẹ̀ wá lépa wọn bá àwọn kan sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ náà lẹ́rìí tọ́ra àwọn ayé Al-Qur'ani pọ̀ hadisi anabi pọ̀ tó ní khalidina fiha abada wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére àwọn afọ́n tafsiri níṣẹ́ rí ma damati samawati wal ardu tọ́lọ̀ ń sọ yìí tó líǹkì ọ̀rọ̀ bíbẹ náà àti ṣíṣẹ́kù náà pẹ̀lú ṣíṣẹ́kù sánmà àtilẹ̀ ntọ́gbà lérò bí lárúbáwá ṣe máa sọ̀rọ̀ ní expression lárúbáwá ni
tí nǹkan bá máa jẹ́ nǹkan gbére tí Lárúbáwá bá fẹ́ sọ fún ọ pé èyí sì wá ní bọ́ sọ̀rọ̀ mọ́ láéláé yóò ní lan ukallimaka ma damati samawati wal ard mi ò ní bọ́ sọ̀rọ̀ mọ́ lópin ìgbà tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tí ilẹ̀ bá ń jẹ́lẹ̀ ìtọ́gbà lérò ní pé kìí ṣe pé njọ́ tí sánmọ̀ bá parẹ́ àbí tí ó bá sí ilẹ̀ mọ́ ọ́rẹ́dì àti bọ́ sọ̀rọ̀ ìtọ́gbà lérò ní pé gbére torí nǹkan tó máa láti gbére lójú ẹni tí ń sọ̀rọ̀ ní sánmọ̀ àti ilẹ̀ ó mọ̀ ìpó ti wà tipẹ́tipẹ́ nú ayé látijọ́ tí sánmọ̀ ti dájú kọ ilẹ̀ tílẹ̀ náà kọjú sí sánmọ̀ lókè ó ti wà wọ́n bá bẹ́ẹ̀ nínú ayé ni túmọ̀ sí pé nǹkan gbére ni gbogbo nǹkan tó bá máa jẹ́ nǹkan gbére tí ò ní lópin wọ́n máa rẹpírísẹ́ǹtì ẹ̀ pẹ̀lú bíbẹ sánmọ̀ àti bíbẹ ilẹ̀ Al-Imam Ibn Jarir Tabari tú bẹ́ẹ̀ àtàwọn àfáà míì tí wọ́n pọ̀ nínú àwọn fún tafsir àwọn àkàn ní bá ṣe tú rèé madamati samawati wal ard ṣe mọ̀ pé kìí ṣe sánmọ̀ ayé ńlá lò tó bá dijọ́ alkiyama Ọlọ́run ti sọ fún wa pé ọmọ tó bá dálò láàrúdò ghayra láàrídì tó bá dijọ́ kan yìí á pa ilẹ̀ yìí á change ẹ̀ á yí ilẹ̀ yìí padà kìí ṣe ilẹ̀ tá a ti dọ̀tí pẹ̀lú ẹ̀ṣẹ̀ tá a ti dọ̀tí pẹ̀lú rọ́ yìí ìní á tún wá fi ṣe jíǹde tá a bá fẹ́ jí dìde níjọ́ alkiyama á yí ilẹ̀ yìí po ghayra láàrídì yàtọ̀ sí ilẹ̀ tẹ́ ẹ ti mọ̀ wasamawat sánmọ̀ náà fún rẹ̀ ní sánmọ̀ ẹ ti dọ̀tí ẹ̀ pẹ̀lú ẹ ti kó ìwẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ àyí òun náà padà yàtọ̀ sí sánmọ̀ tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ wa barazu lillahi alwahid alqahar níjọ́ náà ní gbogbo owó yọ gamboro láti bọ́lọ̀ wọn barujọ́ ìyẹn ló jẹ́ àmọ̀ wípé ààyè ọ̀tọ̀ ní sánmọ̀ tí a lò tó bá dijọ́ alkiyama ọ̀tọ̀ ní ilẹ̀ tá a lò tó bá dijọ́ alkiyama àwa ní fi wé sánmọ̀ tayé tó níjọ́ tí yọ parẹ́ nǹkan lọ́lọ́run sọ ń bí so àwọn àfáà náà sọ wípé lọ́dọ̀ tàwọn o àyà yìí túmọ̀ sí pé iná ọmọ ọbẹ̀ lọ gbére nítorí sánmọ̀ míì lọ́lọ́run rí fáàsì níbi ilẹ̀ míì sì lọ́lọ́run rí fáàsì níbi àlìjánà fún rẹ̀ náà orí ilẹ̀ míì láti lò ó tọrọmọ àlìjánà ọmọ sọ pé alhamdulillahi alladhi sadaqana wa'adahu adúpẹ́ lọ́dọ̀ Olúwa tó mú àdéhùn rẹ̀ ṣẹ fún wa وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ọba tó jogún ilẹ̀ fún wa ilẹ̀ àlìjánà nù ọmọ àlìjánà ní wí bẹ́ẹ̀ lẹ́yìn tán ti wà àlìjánà tán lọ́n fi wá sínú wọn. adúpẹ́ lọ́dọ̀ ọba tó jogún ilẹ̀ àlìjánà yìí fún wa natabawwa'u minha haythu nasha tí kálukú wa múlẹ̀ lọ gbáà níbi tó bá ti wọ́n. fanima ajrul amilin tí ń túmọ̀ sí pé orí ilẹ̀ kan náà làlìjánà láti ṣàlìjánà tó yàtọ̀ sírú ilẹ̀ tá a lò yìí Ọlọ́run ti sọ nínú Kùránì pé máa yí ipò wọn á nítorí náà ẹ má fi expiry date sánmọ̀ tayé tá a wà yìí àti ilẹ̀ tayé tá a wà yìí tó ti níjọ́ tí ó pin ẹ má fi wé tijọ́ náà ó ṣeé ṣe kọ́ mọ́ bẹ́ẹ̀ lọ gbére àmọ́ wọ́n tún béèrè lọ́wọ́ àwọn náà pé ẹ̀rí tẹ̀yìn náà rí dà tẹ́ fi mọ̀ pé tijọ́ náà tọ́lọ́run fẹ́ tún dá yọ mọ́ bẹ́ẹ̀ lọ gbére tẹ̀fsírì yẹn náà tún mẹ́hẹ̀lẹ́gbẹ́ kan bẹ̀. àwọn àfáà kan á ní ẹ má jẹ́ adara wa láàmú ntọ́lọ́ ń gbà lérò níbi àyà yìí ni pé madamati samawati wal ardu ọmọ náà máa wà nínú náà ẹni tá a bá pe tiẹ̀ lórí ibú ọlọ́mọ ṣe wá lórí ibú ẹni tí wọ́n bá pe rìsọ́ọ̀tì tiẹ̀ pé nínú àwọn olórí ibú lọ́wà tán bá ti fi sínú náà yọ ọmọ bẹ́ńbẹ̀ lọ́gbére madamati samawati wal ardu illa ma sha'a rabbuka ẹtù mọ́ ti ń bẹ́ wájú rẹ̀ àyàfi tó bá wọn Ọlọ́run ọba ìyẹn ni pé gbogbo ọmọ náà máa ṣẹ́kù nínú náà lọ gbére àyàfẹ́ ni tọ́lọ́run bá fẹ́ kó jáde nínú náà nínú àwọn tí wọ́n ti wọ náà tọ́lọ́run ní mo ṣe tán àti kẹ́yìn nítorí kọ́lọ́run ó kó àwọn kan jáde tó bá dijọ́ náà àwọn ẹ̀rí rẹ̀ pọ̀ nínú alukur'ani ó pọ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam pé nǹkan kan bẹ tí ń jẹ́ ṣàfáà ìṣìpẹ̀ anabi muhammad ìṣìpẹ̀ sallallahu alayhi wa sallam tó bá dijọ́ alkiyama ẹ̀dọ́ tí anabi sallallahu alayhi wa sallam sọ pé ashfa'u li ummati hina yunadini rabbi màá máa ṣìpẹ̀ fún àwọn ìjọ mi nígbà tọ́lọ́run ọba mi bá ké sí mi fàyẹ̀kú lọ́lọ́run ma ní akọ́dọ̀rọ̀ díta ya muhammadu ṣé mo ti tẹ́ ọlọ́run wọ muhammadu ìyẹn ni pé ṣé mo ti ṣe ń tọ́ ń fẹ́ fún ọ ìfẹ́ ànábì ni pé kí èyí tó pọ̀ jù nínú ìjọ òun kára lè jẹ́nà wọ̀ ní pé kí gbogbo ìjọ òun tiẹ̀ wà lè jẹ́nà bí ti wọn ànábì nu ànábì ọmọ wa ṣìpẹ̀ wọ́n mọ̀ kó àwọn èèyàn jáde àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n mọ̀ kó wọn jáde láti inú iná sálì jẹ́nà ànábì ọmọ lágbájá yìí ńkọ́ lágbájá ọmọ lágbájá yìí ńkọ́ lẹ́yìn tí wọ́n ti pẹ́ nù náà ànábì ọmọ wa ṣìpẹ̀ wọn
anabi ó jáde látàlì jẹ́nà máa wá ṣìpẹ̀ àwọn ọmọ rẹ̀ tán bẹ́ẹ̀ nù náà wọ́n máa wá mú wọn jáde ẹni tí òfófó gbé wọná ẹni tí gbéraga gbé wọná ẹni tó ṣàìlójútì sáwọn òbí rẹ̀ tó gbé wọná ẹni tó gé okùn ẹbí ó gbé wọná ẹni tí ń jalè tó gbé wọná ẹni tí ń ba tèèyàn jẹ́ tó gbé wọná gbogbo orú rẹ̀ ẹ̀ṣẹ̀ tí máa gbé yàn wọná. ìkànsí kejì nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ló jẹ́ kó di mẹ́mbà iná ló jẹ́ ó di mẹ́mbà alladhina shaqu àwọn tó ṣorí ibú ọlọ́mọdé àbá wọn ṣorí ibú. ànábì ọmọ wa ṣìpẹ̀ débi tọ́lọ́ wọn mọ̀ ní yá muhammadu akọ́dọ̀rọ̀ dé ìta tó ti tẹ́ ọlọ́run báyìí torí mo fẹ́ tẹ́ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ ànábì tó gẹ́ ọ ṣàpọ́nlé ànábì tó gẹ́ ọ fẹ́ tẹ́ ọlọ́run. fa akul ànábì ní màmá sọ pé ẹ rọb kọ́dọ̀rọ̀ dé ìtì ọlọ́run mo ti tẹ́rùn báyìí ó ti tẹ́ mi lọ́rùn báyìí inú mi ti yọ báyìí mo ti rí enough quantity nínú àlùmọ́ mi mo ti rí wọn kó sínú àlìjẹ́nà alhamdulilayi yóò máa dúpẹ́. àwọn tí wọ́n bá ti inú ná bọ́ sínú àlìjẹ́nà bẹ́ẹ̀ ni wọ́n máa pè ní jahannamiyun wọ́n ti pẹ́ nù ná bá dá àlìjẹ́nà anabi sallallahu alaihi wasallam nínú odò kan lọ́lọ́run kọ́kọ́ kó wọn sí tí wọ́n fi wẹ̀ wọ́n máa wẹ̀ ipa náà kúrò lára wọn. àwọn àpẹẹrẹ tó bá wà lára wọn òun làwọn ọmọ àlìjẹ́nà fi máa dá àmọ́ pé jahannamiyun ni wọ́n àwọn tí wọ́n ń bọ̀ láti inú jahannama tí wọ́n ti jìyà kú ni wọ́n. torí ara tí wọn ò ní tètè ju ara ọmọ àlìjẹ́nà tí ń dán tí ń fresh tí ò tọ́ iná wò rárá. Allahu akbar. anabi sallallahu alaihi wasallam ó tún sọ fún anú àdìsí mi pé shafa'ati li ahli al-kaba'iri min ummati àwọn tí wọ́n ní wá ṣìpẹ̀ tó bá di jọ́ kìyàmọ̀ àwọn làwọn tó gbé ayé ṣe ìwà kàbáyìrí àwọn ẹ̀ṣẹ̀ kàbìtìkàbìtì tó yàtọ̀ sẹ́bọ kò ṣẹbọ sọ́lọ́run ọba ìjọ mi ni ó tẹ̀lé mi ó gbé mi Muhammadu gbọ́ ó sì mọ Ọlọ́run ọba lẹ́yọ̀ kan kò lẹ́bọ lẹ́rù àmọ́ nítorí pé ó fara ti ẹ̀ṣẹ̀ kan tí ó yẹ kó ṣe nígbà tí ń bẹ láyé ó sọ ọ̀rọ̀ kan tí ó yẹ kó sọ nígbà tí ń bẹ láyé táforíjì Ọlọ́run ọ̀wá lé bá níbi títí ń bọ́ lọ́run ọba rojọ́ lẹ́sí ògbèjì tọ́lọ́run ní ẹ fi sínú àwọn alladhina shaqu ẹ kéde rẹ̀ ipò fẹ́ẹ̀lì orí ibú ló ṣe tó wá ṣe bẹ́ẹ̀ tó wọná àwọn ìyẹn ni màá sì pé wọn pé kí wọ́n kó wọn jáde nínú ná láwọn tán bá ṣe àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi bẹ́ẹ̀ nínú ẹ̀ ní ká kúrò ṣìnà mọ̀yàn kì í ṣe ẹ̀ṣẹ̀ kékeré o kò ní lágbájá bẹ́ẹ̀ ṣe ń wo yẹn aṣẹ́wó gidi ni bó ṣe rọ alẹ́ lóko ṣìnà yẹn nínú àwọn kàbáyìrì zunubi ló wà. àbí kí wọ́n kàn kó owó ọmọ òrukàn kan fún ọ tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni wọ́n máa bá mójútó property yìí ni wọ́n á ń dáṣà pé bí a bá ti ń ṣe là á ti ń jẹ náwó kọjá àdédé tọ́lọ́run fún ọ láyè àti iná níbi owó ọmọ òrukàn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kì í ṣẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá àwọn ẹ̀ṣẹ̀ kàbáyìrì wá pọ̀ bẹ́ẹ̀ ànábì ní àwọn tó bá gbáyé ṣe ẹ̀ṣẹ̀ kàbìtì bẹ́ẹ̀ àwọn ni mo lè ṣìpẹ̀ o àmọ́ pé ń ṣìpẹ̀ wọn náà wọ́n ti lu àìmọye ọdún àìmọye ìgbà nínú iná ọlọ́mọdé àbá wọn tọ́ iná wò ìjọ kan ò ṣeé lò nínú náà èèyàn ọmọ ìyá mi ìjọ kan péré kò ṣeé lò nínú náà iná ò ṣeé rọ́jú wọ̀ pé ṣe bí àkúní pẹ́ tá a fi jáde wọ́n kú ni wọ́n padà ṣìpẹ̀ wa ọ̀rọ̀ náà jahannama kọjá bẹ́ẹ̀ ọlọ́run bá lọ ń sọ nínú súrátù Ghafir òní wa qala alladhina fi nnari li khazanati jahannama ud'u rabbakum yukhaffifu 'anna yawman minal 'adhabi àwọn tí wọ́n wọná wọ́n máa bẹ àwọn màláíkà àwọn khazanati jahannam àwọn màláíkà tí wọ́n mójútó jahannam wọ́n máa wá bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ̀yin màláíkà yìí náà ẹ bá wa bẹ lọ́hùn ud'u rabbakum ẹ bá wa bẹ olúwa yín yukhaffifu 'anna yawman minal 'adhab kó tiẹ̀ ìyàjọ́ kan péré kí wọ́n tiẹ̀ bá wa mú yàjọ́ yẹn ni wọ́n mọ̀ tún jẹ wá ń yàjọ́ yẹn náà o tẹ̀tí kan reduce ìyà yẹn fún wa níjọ́ kan péré ìnira ń bẹ nínú náà ọlọ́mọdé àwọ̀ náà anabi sallallahu alayhi wa sallam ní èyí tó fúyẹ́ jù nínú náà ọlọ́run pé ìyà tó fúyẹ́ jù nínú náà òun lẹni tí wọ́n ń dáná sí látẹlẹsẹ̀ tí àtẹlẹsẹ̀ rẹ̀ wá gbóná tí radiation yẹn débi agbárí rẹ̀ tí ọpọlọ rẹ̀ wá ń hó tùtù tọpọlọ rẹ̀ mì òun ni ìyà tó fúyẹ́ jù nínú náà ságbára rẹ̀ káyùn èyí tó fúyẹ́ jù nù ságbára rẹ̀ ká ọlọ́mọ fi wá sínú náà. àwọn àfọ mímọ́ wa ń sọ̀rọ̀ pé shafaat àwọn àṣìpẹ̀ wọ̀nyí tànàbí ọlọ́run ó ṣe tí gbogbo ànábì yòókù náà ó ṣìpẹ̀ àwọn ẹni rẹ̀ ó ṣìpẹ̀ nínú àwọn tẹ́ ti wà àlìjẹ́nnà tẹ́ jẹ́ ni rẹ̀ inú tiwọn náà máa bàjẹ́ pé mo lẹ́bi nínú náà a sì jọ jẹ́ mùsùlùmí òun náà lẹ́bọ lẹ́rù ìwà òfófó ló gbé wọn náà ìwà jàǹbá ló gbé wọn náà nítorí kọ́lọ́hún ó lè dùn àwọn ẹni rẹ̀ tẹ́ jọ́ máa àlìjẹ́nnà kó lè dùn wọn nú délẹ̀délẹ̀ yóò fẹ́ kí àwọn èèyàn wọn tí ń bẹnu náà wá lépa bá wọn yóò wá máa yọ̀ǹda fún gbogbo àwọn ẹni rí yóò yọ̀ǹda fáwọn alálùkùránì ẹ máa lọ ṣìpẹ̀ wọ́n máa wá ṣìpẹ̀ àwọn tí wọ́n wà nù náà
anabi sallallahu alayhi wa sallam ní inna rajula la yashfa'u lirrajulayni wa thalatha kódà ayọ̀ǹda fẹ́ lómi pé ṣìpèyàn méjì ṣìpèyàn mẹ́ta nínú àwọn èèyàn tó bá wọ̀n nínú iná nínú àwọn tó bá ní la ilaha illallah lọ́rùn tí wọ́n lẹ́bọ lẹ́rù bóyá àrùn wákàtí márààrún ni kì í kí bọ̀rọ̀ bóyá zaka ni kì í yọ bóyá wẹ̀ ramadana ni mọ̀ ẹ́ jọ̀sán bóyá ọtí ní mu lọ́ọ́ sípẹ́ rẹ̀ kúrò nínú iná ìsìpẹ́ ọmọ wa ṣẹlẹ̀ lọ́tún lọ́sì ọlọ́mọ ṣàfi àánú rẹ̀ bá wa lò. wọ́n ní ìyẹn lọ́lọ́run gbà lérò níbi àyà ìpè má dá mọ́tì samawati wal ard àwọn tó bá wọ náà mọ̀ wà nù ná lọ gbére lópin ìgbà tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tílẹ̀ ń jẹ́lẹ̀ illa ma sha rabbuka àyàfà àwọn tọ́lọ̀ ń bá fẹ́ kó yọ inna rabbaka fa'alu lima yurid nítorí kò sí tọ́lọ́run ò lè ṣe. àwọn kan sì tún mú ìtumọ̀ míì wá ìtumọ̀ yẹn ọkàn mi fà síbẹ̀ alhakimu tirmidhi òun ló gbé tẹfsiri yẹn wá nínú tẹfsiri tiẹ̀ náà Imamu Qurtubi jọ bí ìgbà pọkàn tiẹ̀ náà fà síbẹ̀ Fakhruddin Razi náà dàbí ìgbà pé kọra burú bí ìtumọ̀ náà pé ìtumọ̀ àyà yìí ni pé tẹnà tí sánmọ̀ lò láyé láti jọ ó ṣàníjọ tọ́lọ́run dá sánmọ̀ tá à ń wò yìí sánmọ̀ ilé ayé tó súnmọ́ apẹpẹ kí oníjọ Ọlọ́run dá ó sì níjọ tọ́lọ́run dá ilẹ̀ kó tó dáwọ́ mi ènìyàn nígbà tó bẹ̀rẹ̀ ṣẹ̀dá so sánmọ̀ ní èjì ẹ̀ ó dẹ̀ níjọ́ tí Ọlọ́run ó pa sánmọ̀ tí ó padà tó ní tubadalul ardu gairal ardi á yí ilẹ̀ yí padà á sì yí sánmọ̀ náà padà ìjọ́ tá a dá títí díjọ́ tá a yí padà yẹn ó ní ages kódà báwo mọye thousands of years tó jẹ́ àwọn scientists ó tún mọ bu billions of years ń pè láyé tí ń bẹ bẹ̀t àmẹ́rí Kùránì ó sọ fígọ̀ fún wa pé ìjọ́ tóun ti dálé ayé éèjì rẹ̀ dìgbà báyìí éèjì sánmọ̀ àti éèjì ilẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí títí tí wọ́n fi parí tí wọ́n fi parẹ́ tọ́lọ́wọ́n fi yí wọn padà eye éèjì yẹn ní ti ń jẹ́ iná ọmọ fi jẹ́ iná ní ti ń jẹ́ àlìjẹ́nà ọmọ fi jẹ́ àlìjẹ́nà nítorí pé ọmọ ènìyàn tó gbélé ayé ṣẹlọ́n kódà ẹni tó ṣẹbọ eré ilẹ̀ yìí náà ló ti ṣẹbọ eré ilẹ̀ yìí lọ́lọ́run ti pa á láṣẹ pé má ṣẹbọ ó sì ṣẹbọ ń bẹ̀ fún limited period of time tá a bá jẹ́ níyà náà ó súnmọ́ kọjá sí pé ìyà tọ́lọ́run sọ nínú àyà yìí ni pé á jẹ́ níyà fún limited period of time bẹ́ẹ̀ tí àwọn kéé táìmù tó bá ti lọ́ǹgì jù náà Khalidina fiha náà láàmú pé tóró ti gùn jù ọkọjọ́ imagination mi nìyàn èjì sánmọ̀ àti èjì ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gan àmọ́ so kò sẹ́ni tí yóò tẹ́ lọ́rùn inú náà tá a sọ pé èèyàn ò tiẹ̀ lè lọ́jọ́ kan bẹ́ẹ̀ ṣe láwa sọ pé yóò tẹ́ yẹn lọ́rùn àti lọ́dún kan àbá ìmọ̀ye ọdún tí sánmọ̀ ti ń bẹ àìmọye ọdún tí ilẹ̀ ti ń bẹ wọ́n ní so èjì yẹn náà wá enough ó pẹ́ enough láti qualify rẹ̀ pé Khalidina fiha pé ní bá lu ẹnu yẹn gan bí ẹni tó ti wà nù nǹkan lọ gbére náà ni pé wọ́n máa wà ń bẹ̀ fún eye tẹ́nà yẹn illa ma sha rabbuka wá ní ìtumọ̀ rẹ̀ wá ní wípé Ọlọ́run tún lè wá extend díẹ̀ illa ma sha rabbuka àyàfi tọ́lọ́run bá tún fẹ́ extend díẹ̀ tẹ̀fsírì yẹn ṣe déédé níbàámu pẹ̀lú èdè Lárúbáwá ó sì tún ṣe déédé níbàámu pẹ̀lú ìkẹ́ àti àánú àtàforíjìn Ọlọ́run ọba tọ́lọ́run bá lóun fẹ́ padà kẹ́ gbogbo ara alẹ́ iná ta ló fẹ́ mú sí ìjẹ́mọ́ wa pé gbogbo ẹ̀yin tẹ́ ti pẹ́nu ná yìí ọ̀dà mo fẹ́ kó gbogbo yín jáde mi ò fẹ́ kó sì ti ń jẹ́ iná mọ́ sọ́lọ́n ṣàbòsí kọ́ ṣàbòsí òun náà ló kúkú sọ pé má dá mọ́tì samawati wal ard lópin ìgbà tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tí ilẹ̀ bá ń jẹ́ ilẹ̀ illa ma sha rabbuka àyàfi ẹ̀yẹn ni pé ní dèédé éèjì tí ilẹ̀ lò níjọ́ tí ilẹ̀ ayé ń jẹ́ ilẹ̀ tí sánmọ̀ ayé ń jẹ́ sánmọ̀ éèjì wọ̀nyẹn lẹ́ lò nínú ná illa ma sha rabbuka àyàfi tí n bá tún fẹ́ kẹ́ ẹ lò jù bẹ́ẹ̀ lọ inna rabbaka fa'alu lima yurid nítorí mo lè ṣe tó bá wùn mí ẹ ṣẹ̀ mí débẹ̀ ẹni tó ṣẹ bọ́ ṣẹ lọ́run débẹ̀ so tí n bá ní kẹ́ ẹ túmọ̀ lò sí i kò sẹ́ni tí ó bí mi tí n bá ní kó dúró bẹ́ẹ̀ náà kọ́mọ̀ sí ti ń jẹ́ iná kò sẹ́ni tí ó bí mi mo ti jẹ níyà enough nítorí àyà tó tẹ̀lé òun náà tún gbèrú mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ wá fún ọmọ àlìjẹ́nà tọ́lọ́run sọ pé amalladhina su'idu ṣẹ́rẹ́ ni tó bá ṣoríire níjọ́ tá a bá pe rìsọ́ọ̀tì ọmọ ènìyàn ń pè àwọn wo ló ṣàṣeyọrí lẹ́yìn tí kálukú wa bá dúró bọ́lọ́run rojọ́ tán fa amalladhina su'idu ẹni tó bá jẹ́ pé àbájáde ìdánwò tiẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ni pé laqad sa'ida fulan ibn fulan lágbájá ọmọ lágbájá tàmọ̀dú ọmọ làkàṣègbè ó ti ṣoríire kan o la shaqawata ba'daha abada sàádà tó yẹ sí pé oríire tó yẹ sí pé kò sórí ibú mọ́ lẹ́yìn ẹ̀ ọlọ́mọṣàjà bá wọn ṣoríire jọ́nà ọlọ́run ní fa amalladhina su'idu àwọn tó bá rí oríire báyìí ṣe fáfìl jannati aljanna làwọn wọ̀
madamati samawati wal ard lópin ìgbà tí sánmà bá ń jẹ́ sánmà tí ilẹ̀ náà ń jẹ́ ilẹ̀ illa ma sha rabbuka àfin tó bá wọn Ọlọ́run ọba ṣe mọ̀ pé tá bá wá parent meaning àmọ́ òkè so possible káwọn kan ti wà àlìjẹ́nà kọ́lọ́run tó wá kó wọn jáde lálìjẹ́nà ni gẹ́gẹ́ bá a ṣe sọ pé àwọn kan ti wọ náà Ọlọ́run kó wọn jáde nínú náà sálìjẹ́nà nítumọ̀ àwọn tán tú gbẹ̀yìn yẹn ló fi dàbí ìgbà pòun ló correct jù ìpè àlìjẹ́nà ọmọ jẹ́ àlìjẹ́nà ní èjì dédé tí sánmà fi jẹ́ sánmà níjọ́ tẹ́ wà nílé ayé ní èjì dédé tí ilẹ̀ fi jẹ́ ilẹ̀ níjọ́ tẹ́ wà nílé ayé láti jọ́ tọ́lọ́run ti dá sánmà àti ilẹ̀ títí dijọ́ tọ́lọ́run ó yí wọn ponjú àlìkìyàmọ̀ èyí ọdún yẹn náà làlìjẹ́nà ó fi jẹ́ àlìjẹ́nà illa ma sha rabbuka àyàfi tí n bá tún fẹ́ extend díẹ̀ nítorí wá confirm pé Ọlọ́run extend tọmọ àlìjẹ́nà tó ti kúrò ní pé àyàfi tí n bá kàn fẹ́ extend díẹ̀ lásán òun ni pé ọ̀rọ̀ tó tẹ̀lé Ọlọ́run sọ pé ata'an ghayra majzuz ẹ̀bùn ni àlìjẹ́nà jẹ́ fọmọ àlìjẹ́nà mi ò dẹ̀ ní jẹ́ kó gé màá jẹ́ kó máa bẹ lọ gbére bẹ́ẹ̀ Ọlọ́run ṣàṣewá lọ́mọ àlìjẹ́nà. ẹ̀kọ́ mi ìta tún mú jáde lára háyàtà kàgbẹ̀yìn tọ́lọ̀ ní amma alladhina su'idu ó ní su'idu àwọn tá a ní kí wọ́n ṣoríire nínú èdè Lárúbáwá èdè méjìlá lè fi káyà yìí wa amma alladhina sa'idu wa amma alladhina su'idu. fa amma alladhina sa'idu ni pé àwọn tí wọ́n fúnra wọn ṣoríire wọn róríire ńlẹ̀ tí ń lọ báyìí wọ́n sì lọ́ọ́ ṣe kíra yẹn náà wà bàbá kàbẹ́ àká lálàáfíà. ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé àti translate Quran sédè mìíràn kọ́dẹ̀ capture torí èdè kan nínú Quran lè nítumọ̀ bíi mẹ́ta mẹ́rin ẹ wo àyàtà kà nísìn à ń ka ìtumọ̀ tẹ̀fsírì àwọn àfọ̀n tẹ̀fsírì bíi mẹ́rin ni mo ṣàwá nínú bíi 15 àwọn kan ṣá mẹ́rin tí mo rò pé eléyìí ló lójútu jù eléyìí dẹ̀ ni ó correct jù àwọn ni mo ṣàwá ni mo cite nísìn ṣé translation kan lè cite gbogbo ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ẹyọ kan lòun ọkàn select ni ọkàn fi lé ẹni tó bá ń ka translated lọ́wọ́ à ń fi yẹn encourage ẹni tí ń kéwú abẹni tó ní intention àti kọ́ èdè Lárúbáwá láti fi lè mọ kí lọ́lọ́run ọba ń sọ. níbo mo ti yà wá ni pé amma alladhina su'idu tó bá yẹ pé sẹ́yìn dà ní ó fún rẹ̀ ṣoríire nìyẹn àwọn kùráàwù kan kà bẹ́ẹ̀ ń pé bí àyà yìí ṣe rí gẹ́gẹ́ nìyẹn pé ó ṣoríire fún rẹ̀. àmọ́ amma alladhina su'idu kíra mi tóun tún lálàáfíà lòun náà òun sì ní bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ òun ló gbajúmọ̀ jù lé ní ọ̀pọ̀lọpọ̀ mùsàfù kùránì wa su'idu lẹ́rìí mbẹ́ ìyẹn ni pé ẹni tá a dá lóríire tá a ní kó róríire ṣe wá sí ti bẹ́ẹ̀ ni pé ńgbà tọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn tó ṣorí ibú ṣàkú ló sọ wọ́n fúnra wọn ṣorí ibú ìgbà tó wá fẹ́ sọ̀rọ̀ àwọn olóríire ó ní a ṣe wọ́n lólóríire ìyẹn ni pé kì í ṣe pé wọ́n fúnra wọn ṣoríire oríire ò rọrùn àti ṣe nìtúmọ̀ ẹ̀ àfẹni Ọlọ́run bá ràn lọ́wọ́ àti rí ṣe lóríire tíjọ́ àlùkìyámọ̀ tá à ń sọ yìí ni o àti yọ gbogbo oríire táwọn èèyàn máa kà kún oríire láyé à ń wọṣọ à ń gun mọ́tò à ń kọ́lé abọ́dé oríire ni a sọ pé àwọn eléyìí oríire tẹ́rí ibú lè kàn yẹn ni kò kí ń ṣe oríire gidi oríire gẹ́gẹ́ lẹni tí wọ́n bá kéde rẹ̀ ń jọ alkiyama níwájú Ọlọ́run lẹ́yìn tọ́bọ́ Ọlọ́run rojọ́ tán pé lágbájá ìṣoríire ọ́pàs irú oríire bẹ́ẹ̀ àti ṣe kò ní sẹ́yìn Ọlọ́run náà ní ọ̀ràn yẹn lọ́wọ́ àti rí ṣe nítorí pé ilé ayé yìí ó kún fọ́fọ́ pẹ̀lú tí ó jẹ́ kí n orí ibú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti oríire ṣe ń bẹ ìgbìyànjú wàhálà ẹni Ọlọ́run bá fẹ́ ràn lọ́wọ́ ni ìrun wákàtí márùn-ún tẹ̀ ń wò yẹn kò dùn kí ìwọ ló rò pé rọrùn nígbà tọ́lọ́run ti ní ọrọ̀run fún ọ tó dá olólóríire àwọn kan ń struggle gidi lérí ìrun wákàtí márùn-ún yẹn kò bọ́ sí rárá fún wọn. àwẹ̀ Ramadan tá à ń gbà yìí kọ̀ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn ìnira lọ bọ́ sí fún tí wọ́n mọ̀ àwọn nọ́mà mo wà lọ́mọdún 12 mo ti ń gbàwẹ̀ tán lódindi ẹlòmíì ti pé 60 kò tí ì lè gba àwẹ̀ márùn-ún Ramadan yóò mọ̀ já ni amma alladhina su'idu àwọn tá a ní wọn róríire ṣe. Anabi sallallahu alayhi wa sallam nígbà tí Ọlọ́run ṣẹ̀dá alìjẹ́nà tó sì ṣẹ̀dá aná Ọlọ́run wá pè Jibril ó sọ fún Jibril pé mo dá ẹ̀dá kan mo fẹ́ kó lọ wò alìjẹ́nà lọ wò gbogbo àwọn àrà tí mo dá síbẹ̀ ọlọ ó dé fọ́lọ́run lábọ̀ ó ní pẹ̀lú tí mo rí mbẹ̀ àti kẹ́ ìgbádùn la yabqa min khalqika ahadun illa dakhalaha kò sẹ́ni tí ò ní wà alìjẹ́nà torí kò sẹ́ni tí ó gbúrò rẹ̀ tí ò ní fẹ́ débẹ̀ pé ìgbádùn àti kẹ́rẹ̀ Ọlọ́run wá ní mo tún dá ibì kan náà mo pè é ní iná lọ́ọ́ wò lọ́ọ́ wàrà tí mo dá síbẹ̀ Jibril tún lọ́ọ́ dé ó ní mo ti rí i ó ní la yabqa min khalqika ahadun lan yadkhulaha ahadun min khalqika kama qala kò sẹ́ni tí ó wọ̀ náà kò sẹ́ni tí ó rẹ́dí àti wọ̀ náà nínú gbogbo ẹ̀dá rẹ̀ kò sẹ́ni tí ó gbúrò ìyà tí ń bẹ ńbẹ̀ tí ó ṣetán àti wọ̀ bẹ̀
Ọlọ́run wá ní ó tún wá padà lọ wọ àlìjẹ́nà ó tún padà lọ wo náà mo ti ṣiṣẹ́ kan lára náà mo tún sì túnṣẹ́ kan ṣe lára àlìjẹ́nà. Ìgbà tí Jìbìrìlù ó dé àlìjẹ́nà padà ó ti yàtọ̀ sí àlìjẹ́nà tó bá lákọ̀ọ́kọ́. Ó rí i pé gbogbo ẹnu ọ̀nà gbogbo àbáwọlé tó wọlé sí àlìjẹ́nà ó rí i pé ẹnu àlìjẹ́nàta huffat bil makarihi. Àlìjẹ́nà gbogbo ẹnu ọ̀nà tó wọbẹ̀ àwọn nǹkan tí ẹ̀mí kórìíra àwọn nǹkan tí ò ní rọrùn fọ́mọ ènìyàn láti ṣe bíi sùúrù ó korò àti ṣe bí òdodo ó ṣòro ó sọ ó ti wà lẹ́nu ọ̀nà àlìjẹ́nà. Ìrun ti wà lẹ́nu ọ̀nà àlìjẹ́nà. Àwẹ̀ ti wà ń bẹ̀. Sàárà ti wà ń bẹ̀. Zaka ti wà ń bẹ̀. Ẹlòmíì yọ zaka rí dìsín kò tiẹ̀ mọ̀ sọ́lọ́hun ṣé zaka wọnú owó òun àbí ọ̀wọ̀ kò tiẹ̀ béèrè kò tiẹ̀ ní interest. Gbogbo àwọn nǹkan tó le tí yóò bọ́ sọ pé inú mú lówó kò ṣe é fàtú gbogbo ẹ ti wà lẹ́nu ọ̀nà àlìjẹ́nà àfi kíyàn ó ṣe kó tó rí bẹ́ẹ̀ wọ̀ ọwọ́ ajé ká àlìjẹ́nà difficulty àti wọ̀. Jìbìrìlù tí wàá padà lọ́wọ́ wọnú ná ó rí i pé anna nara huffat bí ashahawat gbogbo nǹkan tẹ̀mí máa ń fẹ́ ṣe bí ìgbádùn bí afẹ́ bí fàájì bí ìgbéraga gbogbo nǹkan bẹ́ẹ̀ tí máa ń hun ẹ̀mí pátápátá ó ti wà lẹ́nu ọ̀nà ná lábàwọlé ná ó easy àti wọ̀. Jìbìrìlù padà sọ́dọ̀ Ọlọ́run ń sọ fọ́lọ́run pé bóun ti ń wọ àlìjẹ́nà nísìn pẹ̀lú upgrading tó ti ṣẹlẹ̀ ńbẹ̀ yìí òun ò rò pé nìkan bẹ tí ó ra àlìjẹ́nà wọ̀. Bóun sì ṣe ń wo iná pẹ̀lú àtúnṣe tẹ́ ẹ ṣe síbẹ̀ yìí òun ò rò pé nìkan bẹ tí ó escape ná ọlọ́mọ ṣe wá lọ́mọ ná. Lọ́lọ́run fi ní amma alladhina su'idu ẹni tá a ṣe lólóríire àwọn tá a ní kọ́ rọrùn fún abára adúpẹ́ tọ́lọ̀ ní abára wa mùsùlùmí abára adúpẹ́ tọ́lọ̀ ń ṣe wá ní aláwẹ̀ abára adúpẹ́ tọ́lọ̀ ń ṣe wá lákìrùn. Olórin kan ní inna sa'adata amrun laysa yudirikuha ahlu sa'adati illa bil maqadiri ahlu sa'adati illa bil maqadiri maharumatun li unasin talibina laha waqad tusaku ila qaumin bitaysirin وقد تساق إلى قوم بتيسير إن السعادة ẹni tá a bá lọ ṣoríire ńjọ́ àlùkìyámà ń kó dọ́mọ àlìjẹ́nà amúrun ṣe rí oríire yẹn gangan fún rẹ̀ laysa yudirikuha kò sẹ́ni tó lè rí ilé bá pé mo fẹ́ lé bá fúnra mi kò sẹ́ni tí ọ̀rọ̀ àlìjẹ́nà wà àfi pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ẹni Ọlọ́run bá yọ́nú sí tó bá fẹ́ dí orí wọ ni. Ṣé pé iṣẹ́ mi ni ó gbé mi wọbẹ̀ iṣẹ́ kọ́ o ẹni àánú Ọlọ́run àtàforíjì Ọlọ́run ló lè gbé èèyàn wọbẹ̀. Inna sa'adata amrun laysa yudirikuha ahlu sa'adati àwọn tó bá ṣorí ìrì tán bá rà àlìjẹ́nà wọ̀. In tó gbé wọn wọ̀ ní bil maqadiri kádàrá Ọlọ́run àmójútó Ọlọ́run àkíyèsí Ọlọ́run tí máa ṣùgbàyàn kúrò níbi àṣìṣe àtàṣìṣọ́. Maharumatun li unasin talibina laha àwọn kan lè fẹ̀mí sí pé àwọn náà fẹ́ ra àlìjẹ́nà wọ̀ ọmọ náà tó bá dijọ́ àlùkìyámà tóun náà bá padà rí tí ń bẹ lálìjẹ́nà tí wọ́n júwe rẹ̀ fún pé ìgbádùn báyìí ní bẹ́ẹ̀ táwọn ọmọ àlìjẹ́nà ń ròyìn fún nínú náà yóò wọ̀n òun náà ti wọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ọ̀rá rí dájú ìgbádùn tí ń bẹ lálìjẹ́nà tí ó fẹ́ wù ọmọ náà. Maharumatun li unasin talibina laha àwọn kan náà fẹ́ wọbẹ̀ àmọ́ wọn ní wọbẹ̀ àkọ́ ipò wọn ní débẹ̀. Waqad tusaku ila qaumin bitaysirin waqad tusaku ila qaumin bitaysirin a sì ní káwọn kan rí bẹ́ẹ̀ wọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò ní dààmú. Anabi sallallahu alayhi wa sallam ní àwọn kan nínú àlùmọ̀ wọn wọ àlìjẹ́nà láì tí ẹ̀ ṣe ṣírò direct entry ní tiwọn wọn ní dààmú rárá ìmọ̀ ni wọn ga débẹ̀ wọ́n dẹ̀ wá wà lókì wájú Ọlọ́run ọba ọlọ́mọṣà kàwá náà kúnnú wọn ọlọ́mọṣà fi wá sínú àwọn ẹrú tó kẹ́ wala la ilaha illallah wala muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam forí gbogbo ẹ̀ṣẹ̀ wa jìn wá forí gbogbo àṣìṣọ́ wa jìn wá forí gbogbo àṣìrò wa jìn wá wá jẹ́ ká yóò sunwọ̀n fún wa jẹ́ ká kíyámà wa náà sunwọ̀n gbogbo ń ta ní àti ń tó ní wá jẹ́ ká nu Ọlọ́run ọba ọmọ bá gbogbo ẹ̀ àwọn òbí wa kó bá pẹ̀lú wọn àwọn tó ti lọ kíyámà bá wa kẹ́ wọn àwọn táwa náà ń bí Ọlọ́run bá wa tọ́jú wọn bá wa pẹ̀lú wọn àwọn aya wa àwọn ọkọ wa pẹ̀lú wa dúró tì wá gbogbo ẹni tó ní bùkátà tó lè sọ jáde àti tí ò lè sọ jáde tí ń bọ́ lọ́wọ́n bá sọ ń kọ̀kọ̀ Ọlọ́run má ṣáà dá gbogbo wa lóhùn oṣù àlùbáríkà yìí jójóṣù àmì fún wa fi ṣàmì tó dáa nínú ìgbésí ayé wa nínú ẹ̀sìn wa ká súnmọ́ wọ Ọlọ́run ọba sí káyé wa náà máa rọrùn sí wala la ilaha illallah wala muhammadu rasulullah
ولا صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.